àtìgbà tí lady yẹn ti wà ní kékeré ló ti máa sọ pé Wàsíù yìí máa kọrin fóun. Wàsíù ewé àsùnkò lọ bẹ̀ àwọn bàbá ńlá bàbá ẹ̀ tán ṣe ògùn yẹn. Ewé sùnkò. Wọ́n ná dọ́là fún Wàsíù. Wàsíù ní kó má. Wàsíù Àyìndé lady kan ṣe 50th birthday ní London níjọ́ Saturday ṣé ń gbọ́ mi. Làjọkẹ́ fashion ló ń pè. Mo kọ orúkọ yẹn náà síbẹ̀. Party yẹn ni mo fẹ́ discuss. Kí ni mo fẹ́ sọ? Ṣé ń gbọ́ mi? Now, wọ́n pe lady kan ní Làjọkẹ́ fashions. Wàsíù olórí burúkú nìwọ náà. Ẹ lọ jẹ́ kí petition yín pọ̀ Wàsíù. Wàsíù Àyìndé olórí burúkú nìwọ náà. Mo dẹ̀ máa sọ fáwọn èèyàn, Wàsíù Àyìndé, you are overrated. You are overrated. Not on my watch. Ni ma fẹ́ ṣe nǹkan ni ma pè ẹ́. Wàsíù, you are overrated. Mi ma wọn tó yìí ń pè ẹ́, mo dẹ̀ mọ̀ pé kò ń ṣojú lásán Wàsíù. Ó ṣògùn ni. Ṣorí ewé dẹ̀ máa ń sunko. Wàsíù, ewé máa ń sunko. I just want you to know that. Ewé máa ń sunko. Ṣorí kò sí gbogbo nǹkan tó lówó lè ní láyé. Wo man tó kú yẹn. Man Access Bank tó kú yẹn. Àbí kò ṣé ń gbọ́ mi. Now kí ni mo fẹ́ fàyọ? To start kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ láàárọ̀ yìí. Mi mọ̀ ẹni tó ṣe birthday 50th yẹn rí. So Wàsíù tó bá ń gbọ́ mi, má rò bí pé wọ́n rán mi sí ẹ. Èmi ti sọ fún ẹ voice for the voiceless làwa. Tí n bá rí anything máa sọ, kò sí nǹkan tí yàlá ìyá yín lè ṣe fún mi. Èmi máa ń sọ kíní yẹn. Tó bá ṣọ̀ fún yín, ẹ wá bá mi níbi tí mò ń gbé ń bí. Ìwọ tó bá dẹ̀ feel pé mò ń bú ẹ, àbí mò ń defame character, gbé mi lọ sí court ní UK. Ṣé ń gbọ́ mi? Because of my nature of being a blogger, because of my nature of being a voice for the voiceless, àwọn nǹkan kan máa ń wà tó jẹ́ pé wọ́n máa ń fi ridicule àwọn èèyàn. Ridicule tẹ́ máa ń ridicule àwọn èèyàn Nàìjíríà yẹn. Kò débi báyìí. Wàsíù, dáńkú, short put. You are evil, Wàsíù. You are evil. I don't know. Mi mọ̀ àwọn tó mingle pẹ̀lú ẹ. I used to like you very, very well because you are somebody ìgbà tí mo ṣe justice, tí mo ń ja fracas. You advise me pé you know my daddy, but all of a sudden bí o ti lọ kojú bá àwọn ògùn burúkú, o ti jáwọ́, o ti ṣògùn kọjá kádàrá, o ti wá di ọ̀dájú abiyamọ. Wàsíù Àyìndé. Now, ẹ jẹ́ sọ kan tó ṣẹlẹ̀ fún yín. Lady kan wọ́n pè ní Làjọkẹ́ fashions. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kíní kan fún yín. Mi mọ̀ Làjọkẹ́ fashions rí. Kò ń ṣọ̀rẹ́ mi bá sọ̀rọ̀ rí láyé mi. But a gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé ń gbọ́ mi? Wọ́n pè lady kan ní Làjọkẹ́ fashions. Ṣé rí àtìgbà tí lady yẹn ti wà ń kékeré bí ṣe gbọ́. Because mo ṣe investigation. Ìgbà tán sọ̀rọ̀, mo ṣe investigation. Àtìgbà tí lady yẹn ti wà ní kékeré ló ti máa sọ pé Wàsíù yìí máa kọrin fóun. Ẹ bá mi dì mú. Wàsíù yìí máa kọrin fóun. Ojoojúmọ́ ló máa ń sọ̀rọ̀ yẹn. Làjọkẹ́ fashions yẹn ó wá pé 50 ní last week. Ó ti ń plan party yẹn bí ṣe gbọ́. Wọ́n ló ti ń plan party yẹn. Lajox fabric. Okay. Lajox fabric ló ń jẹ́ Lajox fabric. Aṣọ ló máa ń tà. Yeah. Ó máa ń tà aṣọ. Làjọkẹ́ ó máa sanwó advert yìí o. Aṣọ ló máa ń tà ní London. Ó ní shop ní London. Ṣé ń gbọ́ mi? Àtìgbà tí lady yẹn ti wà ní kékeré. Ṣé ń gbọ́ mi? Ló ti máa ń sọ pé Wàsíù Àyìndé yìí máa kọrin fóun. Ẹ bá mi tagi Wàsíù Àyìndé. Very heartless human being. Ṣé yóò gbọ́dọ̀ máa bélégún ṣìṣe náà kó má wà heartless? When you see them, you should run away from them. They are evil from the pit of hell. Àtìgbà tọ́mọ yẹn ti wà ní kékeré ló ti máa sọ pé tóun bá dàgbà,
Wàsíù Àyìndé yìí máa kọrin fóun. Ṣé ń gbọ́ mi? Baby dẹ̀ pé 50 ní last week. 2 years ago ló ti ń plan birthday 50 ẹ̀. Ìgbà tó di last week, ó gbé Lá Olúgbénjó wá láti Nàìjíríà. Ṣé ń gbọ́ mi? Ó gbé Bọ́lájí sax, èyí tó máa ń fún saxophone yẹn, ó gbé wá láti Nàìjíríà. Instagram, are we online? Okay, mo ti rí. Ó gbé Lá Olúgbénjó wá láti Nàìjíríà. Ó gbé Bọ́lájí sax, ó gbé wá láti Nàìjíríà. Ó gbé Wàsíù Àyìndé wá láti Nàìjíríà. Àti ọ̀sẹ̀ kan ló ti bẹ̀rẹ̀ birthday yẹn. Lá Olúgbénjó, Bọ́lájí sax àti Wàsíù Àyìndé ló gbé wá láti Nàìjíríà. Mo ò mọye tó sọ fún Bọ́lájí sax. Mo ò mọye tó sọ fún Lá Olúgbénjó, ṣùgbọ́n with receipt 30,000 pounds ló sọ fún Wàsíù. With receipt 30,000 pounds ló sọ fún Wàsíù. Ó gbé Oríṣìlẹ̀ náà wá láti Nàìjíríà. Oríṣìlẹ̀, you are a broadcaster. Lọ wá nǹkan tó bá fi clear ohun ẹ yẹn. Oríṣìlẹ̀, lọ wá nǹkan tó bá fi clear ohun ẹ yẹn. Your voice is not giving. It's your tummy that is giving. The lọ́wọ́ nǹkan mú mẹ́pọ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ ni Ọlọ́run bá mi wọ ọmọ ẹ̀. Lọ́wọ́ nǹkan tó máa fi ṣí dúdú ẹ̀yẹn is not giving. Lọ bí Elégùṣì kó fún ẹ ní cream tó ń lò. Dúdú ẹ̀yẹn is not giving. Lọ́wọ́ nǹkan tó máa fi clear skin ẹ̀yẹn. Ẹ bá mi calculate gbogbo àwọn tó gbé wá yẹn. Mo ò mọye tó sọ fáwọn tó kù. But with receipt 30,000 pounds ló sọ fún Wàsíù. Yes. I am telling you this. Tí Wàsíù bá sọ pé mo parọ́, ẹni kó challenge nǹkan tí mo sọ yìí. Ṣé ń gbọ́ mi? Tí Wàsíù bá sọ pé mo parọ́, ẹni kó challenge nǹkan tí mo sọ yìí. Yes, 30,000 pounds ni Wàsíù gbà. Now, that is not the bone of contention. Sherry, sometimes Ọlọ́run sọ pé your ways are not my ways. Ibi tí Làjọkẹ́ ti máa jẹgba lọ́wọ́ tèmi ni. Gbogbo èèyàn tó mọ̀ Làjọkẹ́ fashion, Làjọkẹ́ fabrics. Ọmọ Jésù ni, èèyàn bí tèmi ni. Ó dàbí kí n máa gbọ́ Bàbá Àrà. Bí ṣe sọ pé mo like Bàbá Àrà tó, tí máa ń gbọ́ gospel music, kó wá di 50 birthday mi. Kí n wá lọ máa pe Wàsíù. Báwo ló ṣe jọra wọn? Ṣé rí Làjọkẹ́ fashions, Làjọkẹ́ fabrics. Ọmọ Jésù ni. Ó máa ń gbàdúrà gan. Ó máa ń sin Ọlọ́run. She's a gospel lady. Ṣé ń gbọ́? Làjọkẹ́ fashions, she's a gospel lady. But because ó ti ní pinnu lọ́kàn, ipò òun fẹ́ gbé Wàsíù, òun like Wàsíù. Àǹtí mi Tọ́pẹ́ Àlàbí wà ńbẹ̀, ò gbé wá. Àyàmàpèkíọlá, ò gbé wá. Lá Olúgbénjó gan tó wá kọrin, á kọrin yẹn, wọ́n á jó, wọ́n á faṣọ ya. Ò gbé wá. Ṣé ń gbọ́ mi? Làjọkẹ́ fabrics yìí ẹ máa gbọ́ o. Ọmọ Jésù ni. Orin Ọlọ́run ló máa ń gbọ́. Ṣé kí tún wá bọ́ sí bọ́ọ̀bù yín? Ó wá jẹ́ nìkan tó jẹ́ pé kò tiẹ̀ tún wá ń lọ sí patí. Kò ń ṣe àwọn ọmọ olóòórùn London yẹn tó jẹ́ pé just call my name and I'll be there. Kò kí ń ṣọmọ tó ń lọ patí, kò kí ń ṣọmọ ògbóró. Ìyẹn Làjọkẹ́ fashions, kò kí ń ṣọmọ ògbóró. Ṣé ń gbọ́ mi? Ó wá lọ pé Wàsíù tó pẹ̀ kọ́ ló bí mi nú o. Ẹ̀yin lẹ lówó yín ẹ máa ná lọ ibi tẹ́ bá ná dé ni. Wàsíù wá dé, ẹ máa gbọ́. Wàsíù dé sí patí yẹn lóòótọ́. Ìgbà tó kọ́kọ́ gorí stage, òwe ló ń pa. Orin ọ̀tẹ̀ ló ń kọ. Wọ́n ti ní mo ní wá. Mo dẹ̀ ti wá o. Ojú ti tì wọ́n o. Ó kọ́kọ́ fi yẹn ṣí stage. Ṣé ń gbọ́ mi? Wàsíù kọ yẹn, ó kọ́kọ́ fi yẹn ṣí stage ìgbà tó máa gorí stage. Alhamdulillah, wọ́n ti ní mo ní wá o. Mo dẹ̀ ti dé London o. Ó kọ yìí ó dákẹ́. Òun gangan ló sọ fáwọn ọ̀rẹ́ àti ẹni tó ń ṣe birthday pé kó máa bọ̀. Ṣó ti ready kan wá jó. Ẹ bá mi máa dé. Wàsíù gangan ló pé
ó ní nǹkan àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ó ní kán máa bọ̀ ó ní ṣó ti rẹ́dì láti fẹ́ jó Wàsíù gangan ló pè wọ́n ṣé ń gbọ́ mi àwọn pípù yìí dẹ̀ lọ wọṣọ wọ́n wọṣọ pẹ̀lú ní nǹkan wọ́n dé orí stage gbogbo tí Wàsíù fi kí girl yẹn oní nǹkan kojú ẹ̀mejì ló dárúkọ girl yẹn sínú orin tó kọ 12 minutes ni Wàsíù fi kọrin fún girl yẹn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lórí stage ṣé ń gbọ́ mi ṣá 12 minutes ni Wàsíù fi kọrin fún girl yẹn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lórí stage 30,000 pounds 12 minutes ni Wàsíù fi kọrin fún girl yẹn lórí stage àtàwọn ọ̀rẹ́ ẹ̀ 30,000 pounds 12 minutes ló fi kọrin fún girl yẹn after 12 minutes àwọn ọ̀rẹ́ Wàsíù kó èèyàn 20 wọ party yẹn the fact pé wọ́n sọ fún wọn pé ẹni tó bá raṣọ ló máa wọlé gbogbo protocols wà láti wọnú party yẹn but Wàsíù sọ pé èèyàn 20 òun máa kó wọlé ó dẹ̀ kó wọn wọlé ṣé ń gbọ́ mi ìgbà tí Wàsíù kọrin 12 minutes fáwọn girls yẹn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ṣé ń gbọ́ wọ́n wá wọlé àwọn ọ̀rẹ́ ẹ̀ wá dé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ná lówó ìgbà tó yá Wàsíù àwọn ladies yẹn ṣà ń pa rìdàrìdà ń bẹ̀ ìgbà tó yá Wàsíù kúrò lórí stage ó lọ jókòó ti àwọn boys yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ná lówó kò wá kọrin fún girl yẹn mọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kó wá ló wá ń kọrin fún who does that Wàsíù bẹ̀rù Ọlọ́run owó tó gbà yẹn kò ní mú ẹ lọ́wọ́ mo ti sọ tó bá pè mí mo ní party yẹn ni àbí mo wà party yẹn ó ní farare lọ mo mọ̀ pé ó ní bodyguard ṣùgbọ́n màá ṣe live video màá yẹ̀yẹ́ ẹ màá rọ́bìṣì ẹ ta ni gbogbo yín gan ta ló ń jẹun tájá ń jùrù àgùntàn mi ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì yín abẹ́ gbọ́ mi ẹ gbọ́ mi ṣá ó wá lọ jókòó ti àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣé ń gbọ́ mi Wàsíù lọ jókòó ti àwọn ọ̀rẹ́ ẹ̀ for 2 hours 30 minutes 2 hours 2.5 hours ni Wàsíù fi lọ jókòó ti àwọn ọ̀rẹ́ ẹ̀ kò kọrin fún girl yẹn mọ́ 12 minutes péré ló fi kọrin fún girl yẹn abẹ́gbọ́ ó wá lọ jókòó ti àwọn ọ̀rẹ́ bó dẹ̀ ṣe tán níbi tó jókòó sí yẹn ó dẹ̀ gbé báàgì ẹ̀ ó dẹ̀ lọ Wàsíù dẹ̀ lọ gẹ́ yẹn ń sunkún débi pé Wàsíù ọ̀dájú ni ẹ́ bí Wàsíù ṣe 2.5 hours tán pẹ̀lú àwọn ọ̀rẹ́ Wàsíù dẹ̀ lọ kò tiẹ̀ wò ṣe fún girl yẹn pé kóun kọrin fún mọ́ kò wò ṣe fún pé jẹ́ kí n fún ní extra abẹ́ ń gbọ́ mi Wàsíù dẹ̀ lọ after ó kọrin 12 minutes fún nìkan ó kọ 2.5 hours fáwọn ọ̀rẹ́ ó dẹ̀ lọ ibẹ̀ náà ló ti ń pàṣẹ fún wọn ẹ wá sọ fún mi pé Wàsíù ò tọ́ nǹkan lákò lògùn Wàsíù ewé àsùnkò lọ́bẹ̀ àwọn bàbá ńlá bàbá ẹ̀ tán ṣe ògùn yẹn ewé sùnkò wọ́n ná dọ́là fún Wàsíù ní kó má ná fóun pounds ní kó ná fóun wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ná pounds fún olórí burúkú àwọn boys tó ná pounds fún Wàsíù yìí o gbogbo bí tó ti ní girlfriend lọ faṣọ kọ́ sí o ìmí ò nílé tó ń gbé kò nílé tó lè pè ní tiẹ̀ ní London obìnrin ló ń bọ́ ẹlòmíì nù wọn owó tẹ́lòmíì wá nọ́mbẹ̀ yẹn obìnrin ló kó sí lápò àwọn olórí burúkú yìí Wàsíù pàṣẹ fún wọn wọ́n ń gbé bẹ́ẹ̀lì $100 fún ìmí kó 5 fún ìmí kó 6 fún Wàsíù lóhun ò fẹ́ dọ́là ó dá padà fún wọn ni ó jù padà fún wọn eléré wo ló lè ṣe bẹ́ẹ̀ Wàsíù ṣògùn kọjá kádàrá ni Wàsíù mo wá sọ fún ẹ lẹ́ni lọ pa petition ẹ pọ̀ mọ́ Tẹlẹ́gùṣì kẹjọ wá pàdé mi ẹ ní ṣe oríire ẹ̀yin olórí burúkú tó bá fi dídá mi ni Wàsíù ò ní rájẹ jẹun mọ́
ó ṣe gbogbo ẹ̀ náà kò wọ́n lára ẹ̀ ó kọrin wàá kọrin láti Monday to Sunday ó nísinmi ó ti wá ń ugly lọ́wọ́ bó ṣe rí ní 5 years ago 10 years ago Wasiu you look fresh you look handsome wo bó ṣe rí sìn ó nísinmi àkùkọ gàgàrà tí ò fẹ́ jẹ́ kí kékeré kọ ní ẹ that is abẹ́ gbọ́ mi mo sọ fún yín ṣé pé Wasiu pàṣẹ fún wọn ṣé pé ó ju dọ́là yẹn ó ju padà sí wọn ni ó ní kó má ná òun dọ́là ó ní pounds gbogbo wọn náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ pounds jáde wọ́n dẹ̀ ná what the f ẹ lè imagine olórí burúkú wọn yìí o àníṣe gbogbo wọn àbí àgbà ni wọn àbí mo máa wò ní gbogbo wọn àwọn boys kan náwó yẹn ẹ lọ wo antecedent wọn ní London obìnrin ló ń bọ́ wọn obìnrin ló ń raṣọ sí wọn lọ́rùn obìnrin ló ń fowó sí wọn lápò just because you want to show off ọmọlọ́mọ níjọ́ nǹkan ẹ̀yẹ ó wá sọ ìjọ ẹ̀kú ẹ̀ Wasiu $30,000 £30,000 Wasiu ó mọ iṣẹ́ tó mọ iṣẹ́ tó fi kójọ ó mọ lónù tó gbà tó fi kójọ ó mọ nǹkan tó ṣe tó fi kójọ nínú òtútù nínú òjò nínú ẹ̀rùn nínú kó lọ sí abroad kó lọ raṣọ tó fẹ́ tà gbogbo èrè ẹ̀ ó fẹ́ fi mú ìlérí ẹ̀ wá sí múṣẹ ipe mo ti sọ pé Wasiu ni ló máa kọrin fún mi jọkan ó dẹ̀ pé ẹ́ kí ló mú ẹ tó gba owó yẹn ìgbà tó mọ̀ ẹ́ pé ò ní kọrin ojú kòkòrò náà ló sọ ẹ débẹ̀ Wasiu because if I were you mani mo ti busy njọ́ yẹn mo lè wá £30,000 Wasiu tó o bá dá owó ọmọ yẹn padà àbí kò tún party mi ṣe fún àbí kò ṣe odindi àwo fọ́mọ yẹn Wasiu posterity will judge you gbogbo ìlágùn tọmọ yẹn fi kówó yẹn jọ ó máa bí ẹ Wasiu wàá fi wo àìsàn wàá kọ̀ déédéé gbọ́ pé gbogbo nǹkan hòtẹ́ẹ̀lì tó kọ́ níjẹ̀bú òde ó gbiná ni nǹkan kan ló máa fi ṣe Wasiu ìkànnì ẹ you are wicked àwọn wo ló ń gbọ́ ẹ náà orí burúkú tó ń ṣe lẹ́kọ̀ọ́ yẹn ògòbó débí wà láìta láìsúnmọ́ bí láì Yazim Wasiu tí n bá wà ń pàtí yẹn mi lè súnmọ́ ẹ because oní bodyguard but máa ṣe live video máa yẹ̀yẹ́ máa kọ́ ẹ lábùkún máa sórí mo sọ mo ní gbogbo àwọn ọ̀rẹ́ girl yẹn gan mo sọ́rí idiot ni wọ́n girl yẹn náà dẹ̀ wò kó lọ ọkọ girl yẹn náà dẹ̀ fílẹ̀ kó lọ Wasiu máa kó ẹ lábùkún kí má mọ girl yẹn rí máa ò ní lọ a máa disgrace ẹ̀bẹ̀ mo mọ̀ pé oní bodyguard a lè súnmọ́ ẹ a lè nù ẹ but máa ṣe live video máa yẹ̀yẹ́ ẹ máa pariwo ẹ fáyé ìkànnì ẹ ò lè ní ẹ Wasiu you are wicked abájọ náà lára ẹ wàá kọrin láti Monday to Sunday àkùkọ gàgàrà tí ò fẹ́ jẹ́ kí kékeré kọ ní ẹ kí ló dé tí mo ṣe kúkú wá gba Kọ́ládé àkúkú gbúrò Kọ́ládé mọ́ dádì mi ni Kọ́ládé ń pè ẹ́ ó ní wò ó ṣe fún wọn kó sọ pé ẹgbà ẹ lọ kọrin bíbà you want to be everywhere Monday to Sunday ló ń kọrin èrè kí ló jẹ́ fẹ́nìyàn tó jèrè gbogbo ilé ayé tó fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ Wasiu ó dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ náà kò wọ́n lára ẹ̀ wo bó ṣe rí ní pati ọmọ yẹn ó wá ti dúdú ẹ ti ṣá ìgbà tó ò ní sùn tó ò ní sinmi ó ní seafood ọkọ̀ ìsọnù ó ò ní sùn ò ní sinmi wàá ṣeré because you feel you are raining now you are raining jẹ́ káwọn ọmọdé náà jẹ́ kó gbóhùn wọn tí Barrister tí ò bá create space fún ẹ nobody will know you today you are always saying it jẹ́ ká kúkọ kékeré kọ £30,000 is not ṣeré kò ń ṣe beans you are heartless from the pit of hell Wasiu tó bá rẹ́ni sọ fún ẹ máa sọ fún ẹ Kọ́ládé Ọ̀nànúgà ọ̀nà ẹ ló mú ṣàìdédé làkọ̀ gbúrò ẹ̀ mọ́ àkọ̀ gbọ́ bọ̀bọ̀ yẹn mọ́ ni Pasuma dádì mi ló ń pè ẹ́ tí ò bá ṣe kọjá yìí náà ṣólẹ́ẹ̀kì wà ń bẹ̀ yẹn ṣólẹ́ẹ̀kì wà ń bẹ̀ he sings properly Sunny Melody wà ń bẹ̀ we have good musicians here àṣejù náà ni ẹ jẹ́ ká fi ti Wasiu lẹ́sìn ṣe lẹ́yìn ọmọ London yẹn kò ń ṣe gbogbo yín o ẹ máa sáré kọjá kádàrá Lájọkẹ́
I will blame you too. Ìwọ ọmọ Jésù, ìwọ tó jẹ́ pé ìyá àdúrà lọ́mọ ẹ̀ sí, ọmọ ṣọ́ọ̀ṣì. Wọ́n ní Bíbélì sọ pé we should not be equally yoked. Ṣé o fẹ́ ṣe èmi náà wà ńbẹ̀ ni? Àbò fẹ́ ṣe èmi náà rẹ́ni ni? O wá pé gospel music, o pé àǹtí mi Tọ́pẹ́, o pé Aláṣeyọrí, o pé Àpèkẹ́, o pé Elijah Daniel, o pé Bídèmí Alọ́ba, o lọ ń pe Wàsíù. Mo mọ̀ pé 30,000 tó kó fún Wàsíù yẹn. O lè ná dájẹ́ fáwọn people yìí. Moreover, Láolúgbénjó wá sẹ́ o. Kó kúkú sọ pé kí Láolúgbénjó kọrin. Jẹ́ kí n sọ Lékè Levite ẹ ṣe òun náà wà ńbẹ̀. Dáyọ̀ ọkọ bọ̀dá mi kí ló pẹ̀. Ọkọ Vicky Silver. Gbogbo wọn yẹn wà ńbẹ̀. They sing very well. Díyà Òjó gbogbo wọn. They sing very well. Bó ti lọ sí show àwọn bọ̀bọ̀ yẹn. Ta ló sọ Ṣẹ́gun Johnson ẹnu yẹn tó dàbí ṣípẹ̀tà yẹn. Ìyẹn one way musician yẹn. Ṣó fine gan, ṣó fine gan. Dákọ́ lọ́jọ́ kò síbi kan jàre. Mo like ṣùgbọ́n orin ẹyọ kan ló máa kọ. Ṣó fine gan, ṣó fine gan. A jẹ́ káwọn tó ń jó kán máa jó bí wèrè. Ìyẹn kọ́ ni mo ń sọ. Àbí kan tí mo sọ yé yín. Bíbélì sọ pé we should not be equally yoked. Àbí ẹ gbọ́ mi. Ìwọ ọmọ Jésù, o pé gbogbo àwọn olórin gospel, ìkọjá àyè náà ni. Ìkọjá àyè náà ni. Because tí o bá ṣe kọjá àyè ni. Ọlọ́run sọ pé my ways are not their ways. Làjọkẹ́, ṣorí nǹkan tí Wàsíù ṣe fún ẹ yẹn. Mo tún fẹ́ think outside the box. Kò ń ṣe Wàsíù ló ṣe fún ẹ o. Ọlọ́run ló sọ pé ó máa rí bẹ́ẹ̀. Ṣẹ́gun Johnson don collect. Ẹ sọ fún kó lọ ṣe surgery lips ẹ yẹn. Ẹnu ẹ àtẹnu Ṣẹ́gun Johnson àtẹnu Sanwó-Olú. Ó dàbí ìdérí ọtí. Ó dàbí ìgbà tí yàn bá ń súfèé. Lips ẹ yẹn mo kàn láìkì lára ẹ̀. Ṣé ń gbọ́ mi? Kí ni mò ń sọ lọ? Ìwọ ń sin Ọlọ́run ní ìkọ̀kọ̀. Làjọkẹ́ Fashions, ṣùgbọ́n ò fẹ́ sí Ọlọ́run ní gbangba. Ìtorí tó bá fẹ́ sí Ọlọ́run ní gbangba ni wàá gbé àwọn gospel musicians kan wá kọrin fún ẹjọ́ yẹn. Ṣùgbọ́n fẹ́ ṣe àfarawé, ó lọ gbé Wàsíù 30,000. Wàsíù náà kọ Ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ fìyà jẹ ni Làjọkẹ́. Ọlọ́run fẹ́ fìyà jẹ ni. Because Ọlọ́run wò pé ìwọ tó ń kọrin fún mi, tó ń yìn mí ní kọ̀kọ̀, tó ń celebrate mi ní kọ̀kọ̀, tí gbogbo ayé ti mọ̀ ẹ́ mọ́ mi. Làjọkẹ́ ìwọ ló ní ṣọ́ọ̀bù eléyìí o. Kò bá gbé Portable wá gan, Portable wá l'Amẹ́ríkà, ọmọ Lálọ́mí. Plane nìkan ló máa wọ̀ dé London. Ṣé ń gbọ́ mi? Jésù mi sọ pé ìwọ tí gbogbo ayé ti mọ̀ ẹ́ mọ́ mi, ó wá fẹ́ fi mí pamọ́ ní jọ̀ǹkọ̀ ẹ̀yẹ. Ó gbé àwọn tó máa yìn mí wá. Olóńgbé lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ ọ̀rọ̀ ìfẹ́ o. Lọ́lọ́lọ́lọ́lọ́ adébẹ́ndẹ́ mi o, ànábọ̀ mi o. Ìtàn ló máa pa wọ́n ti fìtàn ṣe storyteller. Làjọkẹ́, Ọlọ́run àfòfò rẹ̀ mi o. Jehovah will replace your loss. Mo dẹ̀ gbàdúrà fún ẹ, wàá ṣe 60, wàá ṣe 70, wàá ṣe 80. Ẹ̀yin tẹ́ ẹ ń bu, ẹ má bú Làjọkẹ́ o. Ẹ̀yin tẹ́ lọ pátì, ẹ má bú Làjọkẹ́. Nǹkan tó hùn láti kékeré ẹ̀ ni. Wàsíù ló ṣorí burúkú. Ṣé TikTok tún ti hang ni? Àti ẹ̀mọ̀ bí eré ti hang sí ìgbà tí ó sojú mi bẹ̀. TikTok tún ti hang. Àbí kò yé yín? So, ti Wàsíù nìyẹn. Palẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ o. Olóṣì, ọ̀rọ̀ ìfẹ́ tó fi mọ́ àgùn má níye. Èyí epo làjẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ tó fi mú Títí. Ọ̀rọ̀ ìfẹ́ o. Consolidation mi consolide o. Ọmọ àbùkì mi yé o. Wàsíù, orí ẹ̀bù. Ẹ̀yin tí máa fi ẹgbà jálẹ̀ kẹsẹ̀ yín pọ̀. Ilẹ̀kẹ̀ tí ó tiẹ̀ kí ń rorò mọ́ wa. Wàsíù, ó kí ń rorò tó máa ń ròyìn mọ́. Àwọn olóṣì, àwọn ẹni ìtàn family.